àánú ni kò tiẹ̀ yé mi kò yé mi o àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò tiẹ̀ yé mi. Okay, you know what? I just got back. You're not the prophet, I just got back. It's all about mercy. Take me from baby. I just got back baby from the United Kingdom. You know what I'm talking about? When it says, when it doesn't make a way, nobody come knocking. When Jesus say yes, nobody can say no. When it just open the door, nobody can shut it. When mercy open the door, nobody can shut it. Handle, 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 handle. Love him, let me say it. You say what? Love him, let me say it. You say what? Àánú ni. You say what? Àánú ló fi bá mi ṣe àánú ni kò tiẹ̀ yé mi. You say. Àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò tiẹ̀ yé mi. Tí n bá rántí ibi tó ti rí mi mo mọ̀ pé àánú ni. Tí n bá rántí ibi tó ti lọ mú mi mo rí pé àánú ni. Ẹni àbáta káfíra tùpà ọjọ́ sí ó sọ mí dájí tán náwó èmi táyé gbàgbé tó fẹ́ jẹ̀bógún mo dẹni tó ń pínlẹ̀ fún wọn. Àánú ni àánú ni àánú ni àánú ni àánú ni mo rí gbà o ọgbọ́n kọ́ o agbára kọ́ mímọ̀ ṣe kọ́ ọjọ́ orí òpè àánú 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 ni àánú Àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò kò yé yé mi mi o àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò tiẹ̀ yé mi. One more. ẹni bá ronú ẹjílẹ̀ àlè dúpẹ́ lórí ayé rẹ̀. Mo wáyé mi látòkè délẹ̀ mo rí ọwọ́ Olúwa. Ọwọ́ Olúwa. Mo gbójú sókè mo wí pé ta lẹ́ni tó bí mi ta ló mọ̀ mi ta ló mọ̀ràn mi ta ló mọ̀ bí tí mo ti jáde ta ló mọ̀ mi ta ló mọ̀ràn mi. Ta mọ̀ mi. Àánú ni ló gbé mi jáde Àánú ni. àánú ló gbé mi àánú ló gbé mi àánú ló gbé mi àánú ni àánú o àánú o àánú ni ló ṣàn lórí mi ó wá dàbí ẹni pé mo mọ̀ ọ́ ṣe wọ́n ń wò mí bí ẹni tó ti gbọ́njú o wọ́n ń wò mí bí ẹni tó ti rọwọ́ mú onílù mi ń bẹ nísàlẹ̀ omi ìròmí lásán lèmi mò ń jó lókè ni onílù mi ń bẹ nísàlẹ̀ omi aláṣírí mi ó ń bẹ ní ọ̀run ó gbìn mí sáyé ẹ̀ka ń bẹ lọ́run kán torí mi gé wọ́n ń pa Jésù wọ́n ń la Jésù kán torí mi mú kán torí mi mú wọ́n ń pa Jésù wọ́n ń la Jésù kán torí mi mú nígbà tí àánú bá ń sọ̀rọ̀ protocols ó máa hold it. Tí àánú bá ń sọ̀rọ̀ protocols ó máa dákẹ́. Ó máa dákẹ́. Apalaka tebara. Ẹyọ kan ṣoṣo lọ́ba ìjòyè lè pẹ́gbẹ̀rún. Kọ́ba tó wọlé ìjòyè lè máa lẹ̀. Lọ́gọ́tọ̀ bàbá dé ẹnu àrọ̀ wọn ẹnu àwọ̀ wòwò wọn máa dákẹ́ jẹ́. Ọmọ Ọlọ́run ni wá àrí àánú. Àánú ni ló sọ wá di nǹkan. Àánú ni. Àánú ni. Àánú o. Àánú. Àánú ni. Àánú ni. Ọgbọ́n kọ́ o.
agbára kọ́ mímọ́ ṣe kọ́ ọgbọ́n orí ògbé ó kàn ṣàánú wa ni. àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò tí ẹ yé mi àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò tí ẹ yé mi. èmi ò máa ní ṣàlàyé mọ́re. àánú tí mo rí gbà yóò ló jẹ́ mọ̀ pé Ọlọ́run ni. èèyàn tó mọ́nú ro kò dúpẹ́. àánú tí a rí gbà yìí èmi mọ̀ pé Ọlọ́run ni. ẹni bá ronú wo kò dúpẹ́. ẹni bá mọ rírì kò dúpẹ́. èèyàn tó bá mọ́nú ro á dúpẹ́. a mọ̀ pé àánú mà ní èyí kọjá agbára wa. kò sóhun táàánú ò lè ṣe. àánú àlọ́mú ẹrú látẹ̀yìn adẹ́pẹ́ sórí ìtẹ́ ọba. ẹ wo bó ṣe ṣayé àwa Kẹ́mi ọpẹ́lọpẹ́ Jésù ni kì máa yí ṣàgbára. àánú ni àánú ni àánú 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 ni àánú ni àánú ni àánú ni àánú ni mo rí gbà ọ́ àánú ni agbára kọ́ ọgbọ́n kọ́ ọgbọ́n orí ògbé àánú ni àánú ni. torí àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni. àánú ni àánú ni ó àánú ló fi bá mi ṣe àánú ni.